àlọ́ lóńgì ní ti gàjà o lẹ́gúnlé olóńgì ní ti gàjà o ojú mi ti tólé ojú mi ti tóko ṣẹ́rí nílé àgọ́dọ̀ ojú tẹ́lẹ̀ tv ṣó ní kẹ́ máa wò nílé ojú tẹ́lẹ̀ tv àwọn lèèyàn ṣáńkó àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé ojú tẹ́lẹ̀ tv máa yìí kò tiẹ̀. Tibetan ọmọ ìlú òní sà níbo l'Oǹdó òde ayé lágbègbè Òkìtìpupa àbí. bẹ́ẹ̀ ni ìpín Òkìtìpupa division. bàbá èyí ni ẹ ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí ọdún méjìlélọ́gọ́rùn-ún 102 years. bàbá bó ní ṣe dùn tó lé ní tẹ̀tẹ̀ tó wà lókè èèpẹ̀ báwo ní ṣe dùn tó lé ní. mo ní báwo ní inú iṣẹ́ dùn tó lé ní. báwo nínú iṣẹ́ dùn tó lónìí pé ẹ ṣe ọjọ́ ìbí lọ́jọ́ tòní. inú mi dùn ọmọ mi tó mú àlòkè rẹ̀ pẹ̀lú àwọn ọmọ mi pápá wọn tó wà lẹ́láyọ̀ àti àlàáfíà ìṣẹ̀lẹ̀ búkú ìṣẹ̀lẹ̀ fún mi inú mi dùn ó dùn wọn ìdẹ́ ní ìwé. then ìrìn àjò yẹn fún ọgọ́rùn-ún ọdún ó lé méjì ní ṣókí bóò ló ṣe dùn tó ìrìn àjò yẹn the journey so far. ọmọ àjò yẹn ó gùn díẹ̀ ó gùn ọpẹ́ ni fún Jésù. àdúpẹ́. ó gùn Olúwa ló bá aṣọ tíbi táwa yìí Jésù ló ṣe o. lẹ́yìn ọmọ yín Prophet MKO Tibetan tí gbogbo ayé ń sọ lẹ́yìn tí gbogbo ayé mọ̀ lẹ́ni ṣáájú pé ẹ̀tẹ̀ tó bí wọn kẹ́ tó bí wọn ṣé àsọtẹ́lẹ̀ wà pé ẹ máa bí ẹnìkan tọ́lọ́run akọ bẹ́ẹ̀ mọ́ ṣó wà bẹ́ẹ̀ wòlíì sọ fún yín ni àfáà ló sọ̀rọ̀ àbẹ́yìn kan lálàrí pé ọmọ mi kan ti máa bí o bókè ẹ̀ ṣe máa pọ̀ tó rè. kò sẹ́ni kankan tó sọ fún mi ṣùgbọ́n nígbà mo rí movement yẹn mo mọ̀ pé ẹni ńlá lélẹ́yìí torí tí èèyàn bá ti mọ movement ọmọ ẹ̀ ilẹ̀ tí ń gbọ́rọ̀ ẹnu ẹ̀ wọ́n lọ́ọ́ máa tó máa yá àṣàmú láti kékeré. aṣẹ́nu ṣámúṣámú bẹ́ẹ̀ ni. nígbà tí mo gbọ́rọ̀ ẹ̀ tí mo dẹ̀ ń ṣàkíyèsí ọ̀rọ̀ ẹ̀ a máa sọ̀rọ̀ yẹn a máa ṣẹ. èmi náà màá máa sọ pé báwo ni ẹ ṣe ń sọ̀rọ̀ báyìí bẹ́ẹ̀ ẹ fẹ́ àdèmámi yẹn mi ò mọ ẹsẹ̀kẹsẹ̀ ọ̀rọ̀ yẹn á dé sẹ́. mo wá ṣàkíyèsí ẹ pé ẹni yìí ìyàtọ̀ wà ń bẹ̀. bàbá ń gbà tẹ kíyèsí pé ẹni yìí yàtọ̀ ẹni tọ́lọ́ fẹ́ lò ní eré wo lẹ sá ìgbésẹ̀ wo lẹ gbé ìrìn wo lẹ rìn tí àlá yẹn tó bá sì múṣẹ lé ní. mi ò gbé ìgbésẹ̀ kan pé mò ń tọ́jú ẹ̀ mi ló ń gbàdúrà fún Jésù Kristi mo tó fi ayé ẹ̀ mo fi lé Ọlọ́run lọ́wọ́ mi bá ń lọ sí ṣọ́ọ̀ṣì mi jẹ́wọ́ àti màmú dání lọ bàbá tí mi bá tètè múra ló fi yá ní tí àfihàn tó ìbẹ̀rẹ̀ láti tè ní ara wa díẹ̀díẹ̀ sí wàhálà ìbẹ̀rẹ̀ ló mọ Ọlọ́run dáadáa nígbà yẹn bàbá mi ò gbẹ̀yìn láti máa ṣe Jésù mi lọ́lọ́run mi àfọlọ́run o lè délé mi kó bá ìjàkúrà bó òrùka lọ́wọ́ àbí òrùka lẹ́sẹ̀ o lè lè wá hálẹ̀ má mi nílé mi kó gbọ̀nà mi tí òrùka bá ti dé fún màá rọra máa kókò palẹ̀ má má lọ. àlàáfíà yìí wá lé ní àlàáfíà yìí ọgbọ́n ò lè dá sí àti 102 ẹ lè rìn ẹ lè gbápá ẹ lè gbẹ́sẹ̀ ọ̀rọ̀ kan tó dá ṣáṣáṣá lẹ́nu yín bó lẹ ṣe. orí ọ̀fẹ́ Ọlọ́run mi ò títí di àná tí a fẹ́ ṣe pàpà ìgbésẹ̀ tó fẹ́ jáde ní ara mi mo fẹ́ sọ fún Prophet pé máa tó bọ́ọ̀lù ara mi ń ṣe kí ní ìgbọ́n nígbà ó di déédéé bí aago mẹ́sàn-án sí mẹ́wàá láàárọ̀ ó ṣèyí. tó bá jẹ́ irú àná ní irú aṣọ mi ò lè wọ́n kò tẹ́ sí lè bá mi sọ̀rọ̀ fún wọn ẹgbẹ́ ara mi kà yẹ sáká. wow.
ó sì mọ́ sọ pé ó yá ká lọ sí ṣọ́ọ̀ṣì báyìí wọ́n níbi ìdá ara mi mọ́kùn kò sí wàhálà. Ẹ ṣé púpọ̀ sà. Bàbá, ìrìn àjò 100 ọdún ó lé méjì. Ǹjẹ́ ẹ ti lè mẹ́nuba díẹ̀ nínú àwọn ìrírí nínú ayé tí ẹ lè gbàgbé? Èyí tí mo tẹ́ ẹ lè gbàgbé Tí ẹ lè gbàgbé àwọn ìṣẹ̀lẹ̀ má ní gbàgbé. má ní gbàgbé nínú ìṣẹ̀lẹ̀ ńlá rí tó yẹ pé àti bá rántí báyìí. èyí tí mi ò lè gbàgbé láyé mi ni pé tí o bá yàn fa ṣọ́ọ̀bù kan rí kí mo lọ pa lọ mọ́. tí o bá yàn fa ṣọ́ọ̀bù kan rí kí o mú ọ̀rọ̀ lọ sí ilé ẹjọ́. mi ò dẹ̀ kó bá yàn kó bá mi. àdúpẹ́. jẹ́jẹ́ tèmi ni màá fi. gbogbo ibi iṣẹ́ tí mo ti ṣiṣẹ́ kò sí pé ta ló dànù kan síbẹ̀ yìí àbí ká lọ béèrè ní kọ́ọ̀tù àbí ká lọ béèrè ní lọ́gbà ọlọ́pàá àbí ta ló mú nǹkan yìí tó bá fẹ́ gbé nǹkan ní kọ́ọ̀tù máa kẹ̀yìn sí ẹ̀. torí ojú tó bá wo gbogbo nǹkan fẹ́ bá àtúnra ojú yẹn afọ́. bẹ́ẹ̀ ni mo ń lọ́ra ṣe tèmi dédé dídé àkókò tí mo wà yìí pàápàá ní ìlú wa pàápàá wọ́n mọ̀ pé ibi tí a bá ti rí àwọn ọmọ nǹkan wá ti mọ̀ pé ẹni dáadáa ni bàbá àti dáadáa ọ̀rọ̀ rẹ̀ àmọ́ pé Olódùmarè ló máa ṣe ẹ̀dá gbìyànjú kò rí kéde ẹ̀dì kankan ní ìrìn àjò mi ìrìn àlòdì ìrìn àlọ́ta òtítọ́. Ẹ ṣé púpọ̀. Àwọn Yorùbá máa ń pè wọ́n ní pé arúgbó ṣògiri. Nígbà tí ẹ wà ní Àyọ̀ǹgẹ̀ tí bàbá sì wà lóde tó wà nígboro, ǹjẹ́ ẹ ti lè sọ àwọn ìrírí ayíǹgbà yẹn báwo lẹ ṣe lùgbàǹgbà náà? Ìgbà tí mo wà ní Àyọ̀ǹgà. ẹ wà ní òpépé. ọkùnrin ni mí o ká má parọ́ mi ò pànìyàn o èkíní mi ò ṣọ̀lẹ ní tí máa jẹ tí máa mú mo sáré ẹ máa fọ bọ́dọ̀ ènìyàn lójú mi mi ò ní gbà kí ṣe pé kákóra ọdọ kọ́ọ̀tù máa sọ pé kó o ṣe é ṣe ní ìgbà mo wà yọ̀ǹbọ̀ nígbà yìí tí bá dá nǹkan ni mo dá nínú so ẹ̀mí náà sọ pé majesty man àti ìforúkọ mi dà nídìí ní ojú bá ti rí nǹkan wà á pé mo kápá mo ṣe yanjú ó fún àwọn ọmọ bá tọ́ mi lọ majesty man ìgbà yọ̀ǹgẹ̀ ni o ṣe rí ìrìn àjò fún àwọn. Bàbá bí mo ṣe ń wò yìí nígbà tí ẹ wà níbi Àyọ̀ǹgẹ̀ ẹ máa láìkè oge gan, ẹ máa láìkè oge agọ bí pé kéèyàn dì kàkà kó dì kúkú bíi báwo ni àwọn obìnrin ṣe ń ṣe nígbà náà báwo ni gbáyé pẹ̀lú àwọn obìnrin nígbà náà lọ. mi ò tóbìnrin yẹn àmọ́ ni torí kí ni mi ò rú ti máa lérí ní ìlú wa pàpà mi ò ní obìnrin ọ̀rẹ́ ọkùnrin ọ̀rẹ́ mi ló pọ̀ jù tí bá dẹ̀ ti rí i pé ó ń lọ síbi tí ó ní kélẹ̀ tí ò bá mi lẹ́jẹ̀ mu àrò àdóòdì kó lẹ́yìn ẹ̀ kó máa bá tiẹ̀ lọ torí ibi tí èèyàn máa ṣe títí ò ní rèrè ẹ̀gbà ká máa kó àkólọ yẹn lọ èmi ò kì í ṣe ọlọ́run má jẹ́ àṣà ti dànù ṣe bá ló fọ́ọ̀lù obìnrin púpọ̀ ìyẹn á fọ́ tí wọ́n bá tẹ̀ lóbìnrin púpọ̀ jù á fọ́ gbájú ti ṣe ẹ̀ bá máa ní obìnrin wà á ní wà òkè pẹ̀lú ẹ̀ òtítọ́. bàbá prophet sọ ọ̀rọ̀ kan fún wa láìpẹ́ wọ́n ní nǹkan bíi 30 ọdún sẹ́yìn ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ bí ẹni tí olódì ẹ̀ fẹ́ jáde láyé wọ́n làwọn abẹ́ ọlọ́run ká bàbá yóò tí gbọ́dọ̀ kú báyìí ọlọ́run bá mi dá padà mo fẹ́ kó lo 30 ọdún sí ìṣẹ̀lẹ̀ ṣe lóòótọ́ ni. òtítọ́ ni bàbá lóyún à ń pe ìlú yẹn igbó tako. ìlú ọ̀gá mi nìyẹn bẹ́ńsì akíndéjú. láìláìláìláì igbó tako ni ìdí àmì là ń pe dókítà yẹn kí ló kọ sí mi gbà yẹn àníà má dẹ̀ ní iṣẹ́ ló ń fà á ní àbí appendix àbí tó kọ sí mi kẹ́ni ẹ̀yìn kwata ó burú o ìgbà yẹn náà wá fò lọ wọn ní tí ò bá sáré kò lè bá mi ó lóun á bá mi o ní ká yẹrun dà ó ní gbogbo àwọn wa dárúkọ bí tí mo sọ fún ẹ ní ìlú tako India mi ló máa lo operate mi nígbà yẹn
Olóhùn máa bá oníkòsí tó máa ṣe oníká máa ṣiṣẹ́ wọn ṣòro nígbà tí òyìnbó yẹn fẹ́ ran rí nípa olówó dé mo wá sọ pé sir please about money matter when my son come we pay you and if you cannot take him can dash you money if you want to operate me come operate me because when I comot for house when I reach here I know that I'm already safe but now I'm going come and operate me so rather I'm going to stop I'm going to operate you mo tó yí daṣọ òyìnbó díẹ̀ ní o so ó lè máa operate me. wọ́n á ṣe abẹ́ yẹn. bẹ́ẹ̀ni bàbá tìmọwọ ṣáàtà má tẹ ṣiṣẹ́ yìí ó wà dáhùn ọmọ wa sọ pé mo ti máa lo ọ̀pọ̀lọpọ̀ ọdún nílé ayé ó ti pẹ́ o. 30 years ago. ó ti pẹ́ ṣe. ìyá parẹ́ bá. èyí náà sì ni tẹ́lẹ̀ tó lọ. tó bàbá kí a máa fi lé ká máa fi ṣe lọ ní báyìí oríṣiríṣi ni ó wà láyé lénìí pàápàá láàrin àwọn ọ̀dọ́ ìmọ̀ràn wo ni ẹ fẹ́ gba àwọn ọ̀dọ́ táwọn náà lè fi live bẹ́ẹ̀ ṣe live báyìí at 102 tẹ̀sí lè gbá pátẹ̀ lè gbẹ́sẹ̀ ìmọ̀ràn lẹni fáwọn èèyàn. ṣe mi ò bó ṣe rí mi ò yọ ọmọ tèmi lọ́tọ̀ mo dẹ̀ máa mọ wẹ́rẹ́ kí n máa bá wọn ṣeré kí n máa gbà wọ́n níwọ̀n ọ̀nà báyìí ni kò ní ọ̀nà báyìí kò ní ọ̀nà báyìí kò ní máa kẹgbẹ́kẹgbẹ́ má jalè má ṣe jùlọ àlọ́ má gbéraga múra ṣiṣẹ́ iṣẹ́ la fi dẹni gíga ẹni ò bá tí èèyàn bá gbójú lé bàbá àti ìyá nìkan tó bá máa ṣiṣẹ́ bí ọ̀lẹ dàrí tó màmá gbà wọ́n níyànjú yẹn ọlọ́dẹ fún mi ní orí ọ̀gbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ń gbà fún mi gbà wọ́n níyànjú máa ṣe ìjọra wọn lọ wọ́n ń gbé ní ojú mi wọ́n ń dọlọ́là wọ́n ń dolówó wọ́n ò dólè òsì lórí ìyẹn lápá kan níbẹ̀ ṣèlú ni ìmọ̀ràn tí mo gba àwọn ọ̀dọ́ nìyẹn. ẹ ṣe gan abalẹ so abẹ́lẹ̀ sà ẹ ṣe oṣù thank you so much. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 00